Ìjẹ̀bú Òde ó ní ìjẹba ti dé Ìjẹ̀bú ẹ̀kọ́ súnmọ́wájú díẹ̀ oníṣègùn jùlọ sí ọ̀rẹ́ ó ní ìjẹba ti dé ọ̀rẹ́ ẹ̀wọ̀ pọ́sì 7,000 wọ́n ní ìbọn nílò ńlọ ó ní ilé bàbá nílùú ìjẹ̀bú gbogbo ti tẹ́ kẹ́rí ábídìdèdè láàrin ẹ̀yìn àti ọlọ́run ní o èmi bí sọ́kọ́lá ọ̀pọ̀lọpọ̀ ìṣàlù fún wa ibi tí wọ́n bá mi so kábíyèsí àti mẹ́kún tí wá ilẹ̀ sí Ìjẹ̀bú Ibgo tọ́lá ìṣàlù fún wa. Ladies and gentlemen. Arrojile